EFCC kéde Wíwá Sadiya Farouq mínísítà tẹ́lẹ̀ fún ètò ìbojú-àánú wo aráàlú. Àjọ Economic and Financial Crimes Commission EFCC tó máa ń rí sí àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù ó mà ti kéde pé òun máa ń wá Sadiya Farouq mínísítà tẹ́lẹ̀ fún ètò ìbojú-àánú wo aráàlú. Àwọn ẹ̀sùn bíi kíkó owó ìlú sí àpò ara ẹni, àṣìlò ipò àti ìgbìmọ̀pọ̀ hùwà ọ̀daràn ní EFCC kéde pé òun máa ń wá Sadiya Farouq fún. Ọjọ́ Sátidé tí ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2026 yìí ó ní EFCC máa fi ìkéde náà síta lójú òpó ayélujára wọn pẹ̀lú àwòrán mínísítà tẹ́lẹ̀ náà tí EFCC fi síta ni wọ́n kéde pé a fi àsìkò yìí kéde fún aráàlú wípé a máa ń wá Sadiya Farouq tí àwòrán rẹ̀ wà lókè yìí fún àwọn ẹ̀sùn bíi ìwà ọ̀daràn, àṣìlò ipò àti dídá owó ìlú sí àpò ara ẹni. Bí ẹnikẹ́ni bá ní ohun tó lè ran àjọ náà lọ́wọ́ lórí ẹ̀sùn yìí láti sọ, EFCC ní kí wọ́n kàn sí ọ́fíìsì àwọn tó wà nílùú Ìbàdàn, Uyo, Sokoto, Maiduguri, Benin, Makurdi, Kaduna, Ìlọrin, Enugu, Kano, Èkó, Gombe, Port Harcourt tàbí ìlú Àbújá. Wọ́n sì lè kàn sí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn jùlọ. EFCC ló sọ bẹ́ẹ̀. Olóògbé ààrẹ Muhammadu Buhari ìmọ̀ ló mọ̀ yan Sadiya Farouq sípò mínísítà tó ń rí sí ojú àánú ọmọnìyàn ní 2019. Ó di ipò náà mú títí di 2023. Láàrin àwọn àsìkò náà ní àwọn ẹ̀sùn àjẹbánu kan ìmọ̀ ló mọ̀ ti dìde sí Sadiya, ṣùgbọ́n tí obìnrin náà tó mọ̀ ṣépè pé òun kò kó owó ìlú sápò ara òun, èyí tí wọ́n fi kéde rẹ̀ bí ẹni tí EFCC ń wá yìí ó mọ̀ jẹyọ lẹ́yìn tí kóòtù pàṣẹ pé kí wọ́n lọ fi òfin gbé pẹ̀lú ọ̀gá ẹ̀ka iléeṣẹ́ rẹ̀ Bashiru Alikali. Adájọ́ Jude ti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ó mà pàṣẹ náà lẹ́yìn tí Sadiya kò mọ̀ yọjú fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì tí iye rẹ̀ tó $1.3 million àti $746.6 million tí wọ́n fi kan òun àti Bashiru. Ẹ̀sùn tí EFCC fi kan Sadiya àti Bashiru ó mà jẹ́ 21. Lára ẹ̀sùn náà ni yíyẹ àdéhùn, fífi jìbìtì, gbé àgbàṣe iṣẹ́ jáde, àṣìlò ipò àti kíkó owó ìlú gba bòmíì lọ. Gẹ́gẹ́ bí EFCC ṣe fẹ̀sùn kàn wọ́n, wọ́n máa kó Nàìjíríà tí iye rẹ̀ jẹ́ $1,300,000 àti $746,574,303 gba ọ̀nà àìtọ́. Wọ́n ní wọ́n kó $1.3 million tó yẹ kí iléeṣẹ́ kan kó má dá padà sí mínísítírì náà sápò ara wọn. Agbẹjọ́rò fún EFCC ó mà ṣàlàyé pé oṣù kejìlá ọdún 2025 ìní ìgbẹ́jọ́ yìí má bẹ̀rẹ̀, ṣùgbọ́n àwọn olùjẹ́jọ́ méjèèjì kò mọ̀ yọjú rí o. Ta ni Sadiya Farouq? Ìjọba ìbílẹ̀ Zurmi ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n ti bí Sadiya Farouq. Ó lọ sí iléèwé ìjọba àpapọ̀ tó mà jẹ́ kìkì obìnrin nílùú Gusau ní ìpínlẹ̀ Zamfara náà. Iléèwé fáyẹtì Ahmadu Bello ní Zaria ní ìpínlẹ̀ ti Kaduna ló ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ètò ìdókòwò ní ọdún 1998. Sadiya ó mà tún ṣe ìpele kejì master degree lórí ètò ilẹ̀ òkèrè. Ó gba oyè ìpele kejì yìí ní ọdún 2008 àti ìpele kejì mìíràn lórí ìdókòwò MBA ní ọdún 2011 ní ilé ẹ̀kọ́ fáyẹtì Ahmadu Bello ní Zaria. Obìnrin yìí ó ti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ rí. Ó ṣe ọ̀gá àgbà fún ìgbòkègbodò ní Pinnacle Travels and Tours láàrin ọdún 2001 sí ọdún 2003 kó tó darapọ̀ mọ́ àjọ tó ń rí sí ètò ọ̀rọ̀ ilé ìgbìmọ̀. Sadiya Farouq ó ti fìgbà kan rí jẹ́ akápò ẹgbẹ́ òṣèlú APC láàrin oṣù kẹfà ọdún 2013 sí oṣù kẹfà ọdún 2014. Ó tún ṣe akápò ẹgbẹ́ òṣèlú CPC tó jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ tó parapọ̀ ní ọdún 2013 di APC. Sadiya ó ní wọ́n yàn gẹ́gẹ́ bí kọmíṣánná ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àwọn àtìpó àti àwọn tí kò rí légbé ní oṣù kẹsàn-án ọdún 2016. Orí ipò yìí ló wà di oṣù kẹjọ ọdún 2019 kó tó di mínísítà fún àmójútó lórí ọ̀rọ̀ ìjàmbá àti ìgbáyégbádùn ọmọnìyàn lórílẹ̀-èdè yìí.
tẹ́ ò bá gbàgbé Sadiya ni obìnrin náà tí ẹnu kùn ní 2019 pé ààrẹ Buhari ó fẹ́ fi ṣe ìyàwó kejì lẹ́yìn Aisha tó wà nílé bí obìnrin àkọ́kọ́ nígbà náà, ṣùgbọ́n ìròyìn náà ó padà já sí àhesọ. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìjọba yóò fẹ̀sùn àjẹbánu kan Sadiya Farouq. Àjọ ICPC náà ó ti fi ẹ̀sùn àjẹbánu kan rí. Owó tó tó 2.67 billion naira ó ní ICPC tí Bọ́lájí Ọwásànóyè tó jẹ́ alága fún nígbà náà ó fẹ̀sùn rẹ̀ kan Farouq ní 2020. Owó náà òun wọ́n ló wà fún oúnjẹ àwọn akẹ́kọ̀ọ́ láti fi bọ́ wọn. Kí ọlọ́ọ̀bẹ Elédùmarè kó ṣàánú ní Nàìjíríà tá a wà yìí. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Àánú Ọlọ́ọ̀ba yóò wọ̀ wá rí. A kú ìsinmi òní.